Jẹ́ kí n máa kí gbogbo ọmọlẹ̀ kóòtù òjìrè pátápátá wípé a kú ojúmọ́ o, a kú ojúmọ́, a kú ojúmọ́ ọmọ, ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú. Ọ̀sẹ̀ yìí lágbára ṣe Èdùmàrè, ire tí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí yóò jẹ́ tiwa. Àyínlá yín bọ̀ báyìí lọ́wọ́ yẹn náà tẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà lágbára ṣe Èdùmàrè. Ìkọ́yìn kọ́ bálá, ìkọ́yìn kọ́ mẹ́jọ lẹ́sàlẹ̀ òní lẹ́kọ́ mẹ́jọ máa rìn dà. A máa pé tọmọ ikú lóṣòro lágbára ṣe Èdùmàrè. Gbogbo ìrìn àjò wa lábẹ́ ọ̀sẹ̀ yìí kò ní ṣòro fún wa, a mọ̀ lórí àmọ́ bọ̀rì ni ẹ rí i pé mò ń rẹ́rìn-ín. Ẹ jẹ́ máa kí yín káàbọ̀ sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí látàrí ọ̀rọ̀ tí olóyè Sunday Adéyẹmọ tí wọ́n gbé jáde tí wọ́n sọ. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ tèmi, ìnẹ́kọ̀ lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin ń wo ìkànnì Olómi Ọgbọ́n yìí, ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ jẹ́ kó délé, kẹ́ jẹ́ kó dóko. Lábẹ́ kọ́mẹ̀ntì ẹ fi èròǹgbà yín ẹ fi ṣọwọ́. Ṣé rí i mo ṣe fọ́nrán fídíò kan ní ọ̀sẹ̀ tó kọjá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹṣá sí, wọ́n bẹ̀rẹ̀ sí ní ẹlòmíì sọ̀rọ̀ òdì. Mo rí ṣùgbọ́n nígbà tí mo rí wípé ọ̀rọ̀ yẹn ti ń fẹ́ máa pọ̀ kó bá máa di nǹkan mi àti comment section àti ipa wípé kó má sí comment mọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n pè mí lábẹ́ tí wọ́n sì gbé ṣùgbọ́n kárí fún wa nítorí wípé tí a bá ń sọ wípé a fẹ́ ṣe nǹkan kan, ohun tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ kíyèsí gbogbo ohun tá a fẹ́ ṣe kó bá máa wá di wípé ẹni a ní kó ṣe tó lóhùn ò ṣe tó padà wá ṣe tó. Ebi ń panu ọlọ́ṣẹ̀ ń kiri ṣe bínú làá fọ́ kó tó di ipa àfọ̀tà. A sọ̀rọ̀ wípé kí àwa Yorùbá fúnra ara lára wa káwa náà ká tún ọwọ́ wa ṣe, ká tún ara wa ṣe débi wípé nígbà tí a bá máa padà wá gba Yorùbá nation náà kò ní jẹ́ wípé a máa tó kòrókòtò dókòrókòtò débi wípé bóyá àṣẹ tún máa wá àwọn èèyàn tí a nílé àwọn èèyàn tá à ní fọkàn tán náà ni wọ́n tún máa wà ní ilẹ̀ Yorùbá nítorí pé àwa fúnra ara wa náà mọ̀ wípé ìwà ọ̀dẹ̀lẹ̀ àti ìwà oríṣiríṣi náà ló kún àwa ọmọ Yorùbá lóríṣiríṣi. Ẹ wá gbọ́ nǹkan tí olóyè Sunday Adéyẹmọ tí wọ́n wá sọ. Àìkú fáńlẹ̀ ifá ń ṣe àáfàá sọ̀rọ̀ òjò kù mélòó ló fẹ́ fi parọ́ nínú rẹ̀. Sunday Adéyẹmọ olóyè Sunday Adéyẹmọ Sunday Ìgbòho ni wọ́n wá sọ̀rọ̀ jáde from Germany láti orílẹ̀-èdè Germany eléyìí tí wọ́n wà ní wọ́n ti sọ̀rọ̀ yìí jáde pé àsìkò rèé fún gbogbo ọmọlẹ̀ Yorùbá láti dira wa mú, láti sọ ara wa di òṣùṣù ọwọ̀, láti sọ ara wa di ọ̀kan. Ẹjọ́ nígbà tí a ò bá jẹ́ ọ̀kan báwo gan la ṣe fẹ́ gba Yorùbá nation? Àwọn tí wọ́n pariwo tí wọ́n bá wa pariwo Yorùbá nation, àwa tá à ń pariwo Yorùbá nation tá a mọ̀ tọkàntọkàn wípé nǹkan tá a fẹ́ rèé nítorí pé a mọ kókó ẹ̀ o, a mọ àǹfààní tí yóò ṣe fún wa. Ṣùgbọ́n àwọn kan ń bá wa pariwo rẹ̀ nítorí pé nígbà tó bá padà dọbẹ̀ tán ká má sọ wípé wọn ò bá wa sọ ń bẹ̀. Nígbà tó bá dọbẹ̀ tán ká má sọ wípé wọn ò bá wa ṣiṣẹ́ rẹ̀. Bó dẹ̀ ṣe wà yẹn àwọn tí wọ́n pariwo Yorùbá nation tí wọ́n bá pè wọ́n sẹ́yìn, tí Fúlàní bá pè wọ́n sẹ́yìn tó bá gbówó tùlùtùlù fún wọn tàbí tí wọ́n fún wọn ní bóyá bíi ẹ jẹ́ kó tẹ̀ fún wọn màálù méjì. Mo fẹ́ sọ pé mẹ́wàá tẹ́lẹ̀ mẹ́wàá ti pọ̀jù kí wọ́n fún wọn màálù méjì. Ìgbà yẹn ló máa sọ pé ọmọ ìyá gbogbo wa o, ẹ jẹ́ kí gbogbo akájọ máa gbé papọ̀. Ìyẹn gangan là ń bára wa sọ. Ìyẹn gangan là ń bára wa sọ. Kí ni identity wa, èdè wa, àṣà wa òun là identity wa. Nígbà tí Sunday Adéyẹmọ máa sọ̀rọ̀ ó sọ wípé àwọn ní passport ìwé ìgbélú gẹ́gẹ́ bí ọmọlẹ̀ Yorùbá. Kí ni passport ìwé ìgbélú wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Wọ́n fi àmì ìlà wọn wọ́n fi hàn. Bí mi ò tẹ́ ẹ̀kọ́ là sójú pé ṣáà kọ́ là sí gbọ́n. Ohun tí mo sọ lọ́jọ́ kìíní àná rèé. Mo máa fi fọ́nrán fídíò yẹn lẹ̀fẹ̀ yẹn ara alẹ́ náà kẹ́yìn náà wò ó. Kẹ́yìn náà fi èròǹgbà yín sọ ohun tí mo sọ lọ́jọ́ kìíní àná rèé tó dá ọmọ àlè Yorùbá ní ìwọ o kìíní kan nígbà tí mo sọ pé ṣé Yorùbá nation ṣó máa possible ṣá. Nítorí pé àwa Yorùbá fúnra ara lára wa ẹlẹ́nu mẹ́fà ni wá. À ń ṣe ẹlẹ́nu kan. Yorùbá ló pìtàn a ó mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ tó dẹ̀ ti jẹ́ wípé wọ́n ti gbẹ́ kòtò sísàlẹ̀ ibi tí wọ́n tẹ̀ ìtẹ́ sílẹ̀ fún irin fún. Àbí Yorùbá kọ́ gbogbo wa la mọ̀ ẹ̀jẹ̀ tẹ́ ẹ bí wa sí ni, ẹ̀jẹ̀ tẹ́ ẹ fi bí wa ni, omi tẹ́ ẹ fi rọ wá ni. A mọ gbogbo ìwà wa, a mọ ìwà Yorùbá. Mo sì ń pè wá ṣàkíyèsí wípé àkíyèsí yìí o, ẹ jẹ́ ká tètè ṣàkíyèsí báyìí o, ká ṣe nǹkan báyìí, ká mú àwọn nǹkan báyìí kúrò.
ẹgbẹ́ ńgbà tí a bá gba Yorùbá nation yìí àwọn tá a pè láṣáájú okay who are the person àwọn wo who are the people I mean àwọn wo la fẹ́ fi sípò yẹn wípé okay ó yá ẹ wà ń bẹ̀. Mo sì sọ ńgbà yẹn pé àwọn àgbàlagbà tó jẹ́ pé wọ́n ń jà fún ilẹ̀ Yorùbá yìí wọ́n ti di àgbàlagbà. Àwọn ọ̀dọ́ eléyìí tí à ń bọ̀ ní ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta ni ẹsẹ̀ kan Yorùbá nation ẹsẹ̀ kan nínú òṣèlú ni òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà politics ni nítorí pé bẹ́ẹ̀ ló wà. Sunday Adéyẹmọ wá sọ̀rọ̀ wípé kí gbogbo wa ká dira wa mú gẹ́gẹ́ bí òṣùṣù wọ̀ ká nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí ọmọlẹ̀ Yorùbá ká jà fún àṣà àti ìṣe wa ká má jẹ́ kó parun. N tá à ń sọ rèé n tá à ń sọ ó yá ẹ̀yin ẹ wá gbọ́ èyí tẹ́ ẹ ti sọ̀rọ̀ òdì ẹ̀yin tẹ́ ẹ ti bú wa lọ́jọ́ kìíní àná tá a sọ ohun tí Sunday Adéyẹmọ wá sọ yìí ni ó yá kí lẹ fẹ́ sọ sí báyìí. Kí lẹ fẹ́ sọ I receive call to the essence pé mo kọ́ ti fóònù ẹlòmíì. Mo dẹ̀ sọ ń gbà yẹn pé ọ̀rọ̀ òtítọ́ á gúnni bí igi ẹ̀gún ọ̀rọ̀ òtítọ́ á korò bí ewúro ṣùgbọ́n à á sọ̀rọ̀ òtítọ́ nítorí nígbà tí Yorùbá nation bá dé kó bá máa bá wa lábo kó lè bá wa lákọ òun ni gbogbo tá à ń sọ yìí òun rọ̀ tí Sunday Adéyẹmọ náà wá sọ òun rè ó yá ẹ gbọ́. Popularly known as Sunday Igboho. I'm a typical Yoruba man. So, and I have my green card. This is my green card. Then we have our culture. That is Yoruba culture. We call it Yoruba culture. Our culture is so beautiful all over the world. So my people, we need to join our hand together to fight for our region, our culture. So because we don't need to make our culture die. Our culture is very powerful culture all over the world. Very respectful culture. I'm in Germany right now. See, I'm around the Fegesack. We call this area Fegesack. See, beautiful. See, beautiful area in Germany. So my people, I'm begging you. We don't need to fight ourselves. We need to join our hands together to fight for our region, our culture. Very, very important. Please, my people, love is very important. It's very, very important in our region. Love is powerful. We need to join our hands together. We don't need to fight ourselves. Please, I'm begging you, my sister, my brother. Please, because I'm a particular Yoruba man. My language is very important to me. I'm not an Englishman. I'm a Yoruba man. So love is very important. Please, my people, I'm begging you. God bless you all over the world. Òun náà lẹ́yìn náà ti gbọ́ yẹn. Yorùbá ẹja dira wa mú gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀. Bí òṣùṣù ọwọ̀ bá wà, òun ló lè gbá ìdọ̀tí kúrò. Bí ẹyọ tó bá wà, ẹ sì mọ̀ pé tó òṣùṣù ọwọ̀ bá wà, àwọn kan wà nínú òṣùṣù ọwọ̀ tí wọ́n á máa jọ sọnù díẹ̀díẹ̀díẹ̀. Àwọn yẹn ní kọ̀ǹda tí ń bẹ nínú ìrẹsì. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi olómi ọgbọ́n làwọn èèyàn pè mí. Láyọ̀láyọ̀ lápàdé, a kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Yóò dùn fún wa. Ó dàbọ̀.